àtúkọ̀ aráfẹ́rakù ìràwọ̀ òṣèré tí wọ́n ń pè ní Ajara. Ẹ dákun bí mo ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ ẹ má jẹ́ kí ikú Ajara kó tún fa wuyewuye. Lọ́dọ̀ rẹ̀ sì ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n wá ta sí ẹ̀yin ọkùnrin wípé ẹ̀yin ọkùnrin nǹkan ńlá mà níyìn o, ẹ̀yin ọkùnrin ìṣòro mà pọ̀ nú ayé yín o, ẹ̀yin ọkùnrin wàhálà ńlá mà níyìn o, kì í ṣe gbogbo ọkùnrin o, àwọn aláìlérò ọkùnrin ni. Nínú ayé obìnrin ẹ ṣáà ń gbin oríṣiríṣi ìbànújẹ́ sínú ayé obìnrin, àtẹni tí ò tí ì lọ́kọ, àtẹni tó ti lọ́kọ, àtẹni tó ti kúrò nílé ọkọ. Ẹ ṣáà ń fi opportunity tọ́lọ́run Olódùmarè fún yín orí. Sórí rádaràda ni wọ́n fẹ́ jẹ́ ni, orí rádaràda ni wọ́n fẹ́ pè lórí míì ni o, tó má dàbí èpè lórí atẹ́gùn, nítorí pé àwọn ọmọ alálùbáríkà ń gbọ́ wa sì fẹ́ máa kọ́ wọn ni. Irú orí wo ló jẹ́? Orí jábútẹ́, orí randanrandan, adé ẹ̀gún, bẹ̀fìlà sí ọ, kéèyàn má tiẹ̀ ní fìlà gan lórí ó sí ọ, òun ṣadé gidi. Ajẹgbèsè conclusion sílẹ̀ ní ìjẹjọ ajẹ́níjẹ̀ẹ́dógún wọn ò mú wá níjọ́ mẹ́jọ òní, kì í ṣe lẹ́ni nǹkan míì ti rọ́ọ̀lù. Bí igi bá dẹ̀rẹ́ lugi lóko tòkè rẹ̀ là á kọ́kọ́ rẹ́. Ìlú gángan sọ̀rọ̀ tẹ́tí kò gbọ́rọ̀ akọni ọmọọba Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́. Ó yá bá mi lọ sọ́dọ̀ Nightingale, eléyìí tọ́wọ́ ẹ bá bà ń bẹ̀ kó bá ń jù síta. Inú mi ò bá dùn tó bá lè sọ wípé àdúrà ló ń gbà, agbára kọ́. Ẹ máa wò wípé ibo ni mo wà ń lọ yìí, kí nìyẹn ní ṣe pẹ̀lú ìtàn Ajara. Iṣẹ́ ẹlòmíì ò gbèrú, ó ní sábàbí, ó nídìí, ó ṣeé ṣe kó jẹ́ wípé àìgbèrú iṣẹ́, kó jẹ́ ogun ìdílé, kó jẹ́ ogun ara ẹni, kó jẹ́ àṣàsí, kó jẹ́ ìlara, kó jẹ́ ìbínú, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ayé àwọn kan ọwọ́ ara wọn ni wọ́n fi fà á. Orí Ajara yóò máa dáa fún gbogbo ẹni tó lọ́wọ́ nínú bí wọ́n ṣe fi ipá bá Ajara lò pọ̀ nígbà tó wà ní secondary school, tó fi bí ọmọ àkọ́bí tí kò sí yẹn. Bí Ajara ṣe rí yẹn, irú Ajara ó sì tún fi ipá bá Ajara lò pọ̀. Kò sọ bóyá ẹnìkan ni tàbí méjì, ṣùgbọ́n ìfipábánilòpọ̀ ní Ajara fi bí ọmọ àkọ́kọ́ tí mo fi sí inú eléyìí tí mo sọ níta gbangba yẹn. Ìfipábánilòpọ̀ òun ló fi bí ọmọ àkọ́kọ́. Ta ni ọkùnrin náà? Ta ni irú ẹni náà? Ta ni àkọ́ọ̀gbà náà? Ta ni ọmọ tó jáde nílé tí kìí ṣe léere náà? Bí Ajara ṣe kú òun náà á máa wò ó, bí Ajara ṣe ń jó tó ń gbèrú òun náà á máa wò ó, bí gbogbo ènìyàn ṣe ń sọ̀rọ̀ awuyewuye lórí Ajara òun náà á máa wò ó. Mo gbàdúrà pé kọ́lọ́run kó jẹ́ kó rí eléyìí tí mò ń sọ lónìí. Tó o bá mọ̀ pé o fẹ́ bọ́ nínú ìṣòro tó dá sílẹ̀ lọ́jọ́ náà, wàá lọ sí ilé ìyá Ajara, wàá lọ jẹ́wọ́ pé ìwọ ni. Tí wọ́n bá sì mọ̀ ọ́, wàá lọ túbá. Ẹbọ tó bá ṣe lọ́hùn wọn ó sọ fún ọ. Ẹ̀mí ló sọ bẹ́ẹ̀ fún mi o. Ó sì lè sọ wípé ta ló ń sọ̀rọ̀. Nígbà tí irú Ajara wà ní secondary school, báwo lẹ ṣe rò ó wípé ó máa ré? Obìnrin ń rùn nǹkan mọ́ra. Bí obìnrin ṣe ń rùn nǹkan mọ́ra tó láti kékeré títí wọ́n fi dé ilé ọkọ ni. Bó bá tún wá fẹ́, bí obìnrin tún bá tún wá fẹ́ yín tán tẹ́ ẹ̀ bá tún mọyì obìnrin, a jẹ́ pé nǹkan bẹ lára ẹni tí ò mọyì obìnrin. Àwọn onífújì tẹ́ ẹ máa ń bú gan, ìyàwó ilé wọn ń gbádùn. Ẹ fẹ́ kọ́mọ yín ó kọ fújì, ẹni ṣe ọmọ ta ni, ṣùgbọ́n àwọn onífújì ń tọ́jú ìyàwó ilé wọn. Wọ́n lè máa ṣe galegale káàkiri o, kọ́mọ pèsè fín, kọ́mọ tẹ fín. Tí ìyàwó wọn bá gbé wọn lẹ́mìí gbóná níbi owú jíjẹ lókù, wọ́n ń tọ́jú ìyàwó ilé wọn. Kò tún ní jẹ́ gbogbo wọn náà o. A máa rí àlùsì ẹlẹ́bùn, ó ń ranù tó lẹ́bùn tó ń fi ẹ̀bùn rẹ̀ kó àwọn èèyàn, ṣùgbọ́n tí ń kó àwọn èèyàn ò jáde nínú ayé ẹ̀ pàápàá. Oyún àkọ́kọ́ tí Ajara tó ní ìfipábánilòpọ̀ ló fi ní secondary school. Àwọn tó ṣẹ̀ nígbà náà pọ̀. Ẹ máa gbọ́ mi, ẹ máa bá mi share ẹ̀. Àwọn tó ṣẹ̀ nígbà náà pọ̀. Bí wọ́n bá lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ṣé lójú olórí rẹ̀ ni ẹ tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Abala nígbà kan pẹ̀lú Mr. fún wọn tán la wà yìí. Ẹ jẹ́ round up ọ̀rọ̀ Ajara tí mò ń sọ jọ. Wọ́n fi ipá bá Ajara lò pọ̀.
Ajara padà sílé lọ́dọ̀ bàbá ẹ̀ oṣù keje ló tó mọ̀ wípé òun lóyún torí pé ọkùnrin ni bàbá ẹ̀ wọn ò lè mọ̀ pé èèyàn lóyún tó bá jọ́dọ̀ ìyá ẹ̀ ni wọ́n á ti mọ̀ ìgbà tí wọ́n wá máa mọ̀ wípé lóyún ó ti pé oṣù méje ó bí ọmọ yẹn ò sí wọ́n wá dá Ajara padà sí ilé ìwé tó ń lọ ẹ̀ sì gbà á. àwọn nǹkan kan wà tí èèyàn máa ń yọ pọ́lísì kúrò tí èèyàn á ṣe nítorí Ọlọ́run irú ìṣẹ̀dá Ajara. ayé bíntín ayé kóńkó ayé rin bíntín ayé tí ò tó nǹkan kan ayé jabutẹ á sì dì mọ́yà kankan kan. àlejò mi.